bá fi yọ̀ sí ibẹ̀ ló máa ń sunmi sí o. Kó yí padà bọ̀ wá báyìí. Jẹ́ kí n wọlé báyìí. Ẹ má sunkún mọ́. Daddy ṣì máa padà change, okay? Bàbá mi, ẹ ti ẹ̀ gbójú sókè kẹ́ wò mí. Ẹ wo bí mo ṣe kú. Ṣé bí mo ṣe kúrò nílé yín rèé? Olùṣesí ti fẹ́ pa mí. Ẹ jọ̀ọ́, ẹ bá mi tún májẹ̀mú yìí kó Olùṣesí máa bá tiẹ̀ lọ. Àbí ṣe fẹ́ fojú sunkún ọmọ ni? Ẹ má gbọ́ nǹkan o. Ara ọ̀rọ̀ rẹ o. N ò sọ pé wọ́n fojú sunkún rẹ̀. Èmi náà gbà ládùúà wípé kí n fojú sunkún rẹ̀. Òòṣà gbọ̀ngbọ̀n tó ń wò ó kò ṣeé tú ni. Só ti yọ gbogbo ẹni tí bá ń wù ọ́ bó o ṣe ń sunkún tó ń yíra lẹ̀ tí n ò dán ọ lóhùn n ò ní ń èsè yan rí. Olùṣesí fẹ́ pa ọ́. Bí wọn náà bá fẹ́ kí n fojú sunkún rẹ̀ mọ́kàn Olùṣesí mọ́kàn Olùṣesí oje ẹjọ́ máa kó pábà. Ẹ bá mi bí òrìṣà yìí. Èmi náà fẹ́ kú, mo fẹ́ ṣe ìyá àwọn ọmọ mi. Ẹ jọ̀ọ́. Wá. Má kó bọ́ ń lọ o. Òòṣà àgbọ̀ngbọ̀n tó ń wò yìí. Ọmọ èké burúkú. Ó bojú wẹ̀yìn. Òòjọ́ lolúwéré pani ni. Ngbà tí ọ wá níjọ́ ní. Èmi Ifáfúnbí ṣe májẹ̀mú fún ìwọ Olùṣesí lẹ́yìn. Èmi ò ní fi ẹ́ sílẹ̀. Èmi Olùṣesí mo dá májẹ̀mú fún ìwọ Ifáfúnbí pé mi ò ní dá ẹ láyé. Ara fún mi náà. Fáfúnbí ṣé ẹ ṣe pé bóyá ẹ ti dá májẹ̀mú kankan o. Bẹ́ẹ̀ni ẹ jọ̀ọ́. Èmi náà mi ò mọ̀ pé bó ṣe máa rí rèé. Ìgbà yẹn Olùṣesí ń fìfẹ́ hàn mi. Ó ń tọ́jú mi, ó ń kẹ́ mi lójú, ó ń kẹ́ mi nímú. Mo rò pé bẹ́ẹ̀ ló ṣe máa lọ títí láéláé ni. Mi ìdẹ̀fẹ́ lùzẹ̀ torí ẹ̀ mo ṣe ṣe nǹkan tí mo ṣe dáríjì mi. Inú lójú òbúra wájú òòṣà àgbọ̀ngbọ̀n. Tẹ́mi sì ti pé mọ̀ pé tọ́mọ èké bá ń gégi ń gbó. Àgbàlagbà ní mọ ibi tí ó wó sí, ibi tí ó padà wó sí ló wó sí yìí o. Òòṣà àgbọ̀ngbọ̀n ní ìròpó ṣe é tú o. Kò ṣe é tú ni o. Ṣé bẹ́yìn lẹ lò ṣáyín? Ẹ mú kó tẹ́lẹ̀ fi tú lójú ẹjọ́. Ọmọdé ò mọ ògùn. Ń pè lẹ́fọ̀ọ́. Òòṣà àgbọ̀ngbọ̀n tó ń wò ó kì í ṣèmi mo ní. Bẹ́ẹ̀ ni òòṣà àwọn bàbá mi ni. Ǹgbà tí bàbá tèmi jogún ẹ̀ lọ́wọ́ bàbá ẹ̀ lèmi náà jogún ẹ̀ lọ́wọ́ bàbá mi. Só ti yé ọ? Fáfúnbí yé wá fi yé ọ dáadáa báyìí pé sórí ìkórìtà tá a wà yìí ìkórìtà kò yé mọ́ ni o. Àṣìṣe mi, àṣìṣe mi. Irú ọ̀rọ̀ wo ló fẹ́ wá sí? Ọ̀rọ̀ tó ti pẹ́. A máa ní láti máa pa wálé rẹ̀ lẹ́kọ̀ọ́. Ẹ wá ní sùúrù ẹ ní sùúrù. Yorùbá ní pé àìláṣọ lọ́rùn pàká ìbànújẹ́ ńlá ló jẹ́ fún gbogbo ọmọ erinwo. Túndé pẹ̀lú owó etí ẹni. Láì ní sùúrù ní sí. Torí títà wà máa jí làwọn ṣe. Máa fi òwe kan tí kò ṣe fún ìgbà jẹ́ Dúró náà. Kí ló dé tó ń síwájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́? Jẹ́ ká gbọ́ nǹkan tó fẹ́ sọ náà. Ayé ẹ máa dáa.
ayé òró òun tó bá ti rọ́tí báyìí orí ẹ̀ máa fẹ̀ gbogbo ọ̀nà fún ẹ̀ máa ṣe báyìí ni. gbogbo yín náà tẹ́ bá ti rọ́tí báyìí kọ́ tó ṣe gbogbo yín tán. ọwọ́ ló mọ ara ẹ̀ ní sọ ti ń rùn. ṣe rí ọ̀rọ̀ Olúṣesí àti ìyàwó ẹ̀ òun ni mo fẹ́ mẹ́nu bà because wọ́n ní pé a gbọ́dọ̀ tọrọ ẹni bá rìn ká má tọrọ ẹni bá sòtọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ mi ti yẹ yín sí. The last time tí mo rí ìyàwó ẹ̀ condition tí mo bá ọmọbìnrin yẹn kò ń ṣe condition tó dáa rárá. fún bí èwo leléyìí lójú ẹ̀ ṣé ọ̀rẹ́ mi náà ló ṣe adúrú nǹkan tó pọ̀ tó bá ẹsẹ̀ lára. ọ̀rẹ́ yín ni ṣé bí mo ti máa sọ fún yín tẹ́lẹ̀ kàkà kó rọ̀ lára ọmọ ìyá àjọ rẹ̀ yín pípele ló ń pele sí i. kí wàá ní ìtumọ̀ gbogbo kí ló ń ṣe bọ̀bọ̀ ìbá yìí ṣó fẹ́ pa ẹ́ ni. eléyìí kéré o eléyìí kéré. àbí wáyé tí bọ̀bọ̀ yìí wá ń bí ebi ni. gbogbo Olúṣesí nǹkan tó nìkan máa sọ fún ẹ ni pé relationship wọ́n ṣe do or die tó bá like lady mọ́ fi sílẹ̀ jẹ́ kó máa lọ náà. ṣe rí ajá tó rí ni tó ń jùrù tó wá padà di ajá tó rí ni tó ń gbó a jẹ́ pé nǹkan kan wà níbẹ̀ ni o. ṣe rí Olúṣesí tó ń hùwà bó ṣe ń hùwà sí ìyàwó ẹ̀ a jẹ́ pé ìyàwó ẹ̀ yẹn gan-an ló ń ṣe nǹkan tí kò tẹ́ lọ́rùn o. gbé gbogbo ẹnu ẹ sọ́njà rẹ tá lé ṣíṣí tí ẹ ò bá gbé tí ò bá ṣe légbò náà tẹ́lẹ̀. excuse me sir ẹjọ sọ ẹ tí fún wa lówó ti sàn. ilé ìgbàlù ṣé bá ṣe wà ní bíbá orí bá ṣe mú wíńdò tá à ń sá lọ ṣáà ti kó òbí ṣé bá ṣe wà ní bíbá tó bá yá ń sìn wà ní mo bú ẹ kójú ẹjọ́ tìnàkì. bí mo ti jẹ́ kí n gbàgbé tí mo ọ̀rọ̀ tó ní ìtumọ̀ tá à ń sọ lọ́wọ́ tó ń sọ pé kíní. ẹ má bínú wa ní wọ́n ti pè à ń ṣàkáǹtì kò dẹ̀ ti pè má bínú. ìṣòro yìí ò wọ́n tiẹ̀ àbọ̀ wá bá lọ́rọ̀ títí ẹ̀. ṣé tí wájú ò bá ṣe lọ ṣé bẹ́yìn máa ṣe padà sí ṣó wá dìgbà tí ó bá tó pa ọmọbìnrin yìí ni kó tó mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa. kò lè kú náà I'm telling you kò lè kú lílo òkè pààyàn mi ìnà nínú ọkọ kú torí nǹkan tó ṣẹlẹ̀ ẹ mọ̀ ni tẹ́ bá understand nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yin gan ẹ máa side mi ni. kí ló ṣẹlẹ̀ gan-an a fẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. ẹ lè understand àfitọ́ ẹ pé ṣé kí gbé ilé rẹ̀. ọ̀rọ̀ tá a dá sílẹ̀ kì í ṣọ̀rọ̀ eré àwa náà fi ṣeré gbé wa débẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n lẹ̀ sí. nǹkan tó ṣẹlẹ̀ rẹ̀. But ọ̀rẹ́ kí ló dé tí wọn náà ṣe adúrú nǹkan tó tó bẹ́yìn. ìgbà ìmọ̀ ni àbí ṣé kí n sọ pé nǹkan tí kò yé yín ó pọ̀ ju èyí tó yé yín lọ. bíi ti báwo. ṣẹ́yìn mọ̀ pé àṣẹ wà nínú bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́. tí ọkùnrin bá kọ ẹnu ìfẹ́ sóbìnrin tó bá lóun fẹ́fẹ́ tóbìnrin yẹn bá ti ní bẹ́ẹ̀ ni ó ti dìmúlẹ̀ àmọ́ tí irú obìnrin bẹ́ẹ̀ bá wá kẹ́rù ẹ̀ tó kúrò nílé láì sọ fọkùnrin yẹn pé bẹ́ẹ̀ kọ́ ǹjẹ́ ẹ mọ̀ pé ó ti dalẹ̀ ìmùlẹ̀. ìgbà tí ò dé wá sí peace. àbí wàá dé kẹrù ẹ wàá dé kó kúrò ńbẹ̀ ó ti sọ bẹ́ẹ̀ kọ́ automatically nìyẹn. ó ṣàtìgbọ́n nǹkan tọ́rẹ́ mi sọ. obìnrin tó jẹ́ ọkùnrin ní bẹ́ẹ̀ ni obìnrin náà ló gbọ́dọ̀ sọ fún ọkùnrin yẹn pé bẹ́ẹ̀ kọ́ kó tó kó ẹrù ẹ̀ kó tó kúrò nílé. ó ga ọ. èmi àti ọkọ mi ti rìn. ara fún mi náà ni ló jẹ́ kó ń pàdé àwò àmì ara sọ mí pé nǹkan kan ń ṣẹlẹ̀ kí wọ́n mọ bẹnu kòǹgbòǹkòǹgbò yọ ọ̀daràn bọ̀ ńlọ́rùn ẹ̀yìn òòsà gbọ̀ngbọ̀n àríwá ńlá jogún abániwárán tá a rí dá ọ̀yà ìwọ́dà ó rí òòsà gbọ̀ngbọ̀n bó o ṣe ń tì mí lẹ́yìn àwọn alálẹ̀ ò ní jí o tì mí lójú sórí gbogbo wọ́rọ̀wọ́rọ̀ táwọn kìlẹ̀ ní kòǹgbòǹkòǹgbò yìí ń tò látàárọ̀ má fi àṣẹ sí o. rárá o nǹkan tí mo fẹ́ ohun ni mo ṣe mo fẹ́ ohun mi ohun ẹlẹ́dàá mi ó dẹ̀ ti rọ̀ mọ́ ẹlẹ́dàá mi àṣẹ dẹ̀ ti gùn. àṣẹ ti gùn. ó ṣàgbọ̀gbọ̀ ó ṣàgbọ̀gbọ̀
ọ̀rẹ́ o ṣe adúrú nǹkan tuntun báyìí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni wàá máa fún mi lónìí àbákúláṣọ ewúrẹ́ àbí kí ló ní mo sọ báyìí. ọ̀rẹ́ tí suggestion tèmi ni wípé ṣe bẹ́yìn náà lẹ́mìí tètè ẹ lù fọkọ yín tẹ́ ẹ fi ṣe irú ẹ̀ ẹ lu ètè náà kó fi kó kúrò nulé ẹ̀. ó dẹ̀ tún rí sọ o ó tún rí sọ o sórí ètè yẹn gangan ní kó ló padà. yes of course. kí ni ló tún pè mí. ó tún ti bẹ̀rẹ̀ kò tún ní ìsinmi mọ́ bá. Hello? olórí burúkú obìnrin ẹ̀ náà tó bá ń ṣe olórí burúkú obìnrin báwo wá sí jáde nínú ilé tí wọ́n wá fọmọ nìkan lẹ̀ lóde fún mi. tí ẹ ní sùúrù. má wọrí máa bọ́ sí sínú kó máa bọ́ báyìí right away bí wàá bá mi bì sọ pé olórí burúkú ni ẹ. ó dà mo ti ń bọ̀ lébàá mo ti ń bọ̀ ìwọ ẹ̀jẹ̀ tètè máa lọ. ṣé o ti fẹ́ máa lọ nìyẹn. Daddy, mi ò ní pẹ́ dé náà. Wọ́n kàn sáré jáde lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ wọn ni. kó sáré jáde lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ wọn. Bẹ́ẹ̀ni. Relax, máa wòrán tì. kí n má bínú ṣé o ní kó lórí burúkú obìnrin yẹn yes olórí burúkú ni ẹ̀ náà ó jáde nínú ilé ìwé rẹ̀ fọmọ sílẹ̀ ní kó fún mi nínú ilé. rárá kò pẹ́ tí mo jáde mo sáré lọ sọ́dọ̀ Bùnmi ni. mo lọ sọ́dọ̀ Bùnmi ó fọmọ́lẹ̀ fún mi ó lọ sọ́dọ̀ Bùnmi ó lọ sọ́dọ̀ Bùnmi mi ò tí ì ná ẹ kí ló ń ṣe é mi ò tí ì fọwọ́ kan ẹ náà dìde kó wá jẹ ìyá ẹlẹ́ràn fọlọ́ mo ní kó dìde stand up. òun á kí n fún mi àbí kí ni wo ó jẹ́ dìde kó wá jẹ ìyá ẹlẹ́ràn wá jẹ ìyá ẹlẹ́ràn Fúnbí Fúnbí dìde. Fúnbí. Mọ́mí. So ohun tó báyìí ló pamọ́ra. ọ̀rẹ́ mo ṣe ń bá a fa nìyẹn o ń bá a fa gidi láti jọ yẹn. mo ti sọ fún ẹ pé wèrè lobìnrin wọ́n máa ń lu obìnrin nílùú bàrà ni ọpọlọ wọn yẹn wàá lù sẹ́ pé gbogbo orí yẹn máa yí sọ́tún á yí sósì èmi ṣọ́ọ́dì gbogbo ètò rẹ̀ wá ń sọ tó ń sọ pé ẹ̀hún ẹ̀ na obìnrin ìwọ́n ti rí ibi téèyàn ti na obìnrin tó ti kú rí ni kò lè kú. ọ̀rẹ́ má tẹ̀ darẹ̀ láàmú má darẹ̀ láàmú sórí mi tó ń wò ẹ̀ ó máa rí mi wò bí ìran sórí channel tí wọ́n wà ẹ̀ ibẹ̀ ni kò ṣàdúró sí máa tún ẹ̀ síbẹ̀ Yorùbá Àrà TV ìwọ ni kò ṣàdó sórí channel yẹn. sórí wàá nà ní sitting room nà ní yàrá sórí títí yàrá yóò bá wá tó wàá wá fún ní tìbí má wò pé bóyá ó sunkún o wàá tún máa nà mọ́ bó ṣe ń sunkún wọn èpì tí wọn rárá. má wọ àní bẹ́ẹ̀ ni kò wà orí channel yìí ni kò wọ dúró sí ṣé orí bó ṣe wà yẹn wà á rí mi wò bí ìran o ṣáwà lórí ọ̀rọ̀ Yorùbá Àrà TV ibẹ̀ ni kò dúró sí. wà lórí ibẹ̀ yẹn wà á rí mi wò bí ìran. Mọ́mí. 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 dìde. Mọ́mí. Mọ́mí. ọ̀rẹ́ kó bá mi láyé mi Fúnbí ó mọ̀ kọ́ sórí dìde tó bá ti dìde sí mi nínú ẹ̀ mọ́ láyé mi I swear to God Almighty mi nínú ẹ̀ mọ́ Fúnbí ó máa help wa báyìí. Mr. Olóṣèṣì ẹ máa ní láti ní àmúmọ́ra gan. Dókítà ẹ jẹ́ kí n lọ rí iná. ṣẹ́rí ti rírì ẹ̀ ò necessary sí ẹ̀yin náà mọ̀ wá ní hospital ìpè a máa ń gbìyànjú gan a dẹ̀ gbìyànjú gan lórí ọ̀rọ̀ ìyàwó yín. Dókítà ẹ̀sùn kan tẹ́ fẹ́ sọ ẹ jẹ́ kí n lọ rí ẹ ṣe fast be fast please. mo kàn ní láti tún sọ fún yín lẹ́ẹ̀kan sí pé ẹ máa mú mọ́ra ni torí pé ìyàwó yín ti give up. Kílẹ̀ sọ. Can you please come again? ìyàwó yín ti kú. Olóògbé mi kú. ẹ máa mú mọ́ra. Fúnbí ti kú. Kí ló máa ṣàwọ̀ ilé nǹkan? Fúnra ẹ̀ ló máa dá táì. Fúnra ẹ̀ náà ló tún máa dìlé. Kí ló máa ṣe gẹ́ẹ̀ iná? ọ̀rẹ́ mi. Kí ni gan? Mo ti retí látàárọ̀. ọ̀rẹ́ mi nǹkan ti ṣẹlẹ̀ wọ́n láti dé ọ̀rẹ́ mi Olúṣesí ni o Olúṣesí ti pọnú fún bí ọ̀rẹ́ wa ó
sì pa fún bí ọ̀rẹ́ ọmọ dẹ̀ sọ tó bó ṣe kúrò ń bí lánàá ló kó àgbákò òkú òjijì. Mi sọ ṣé mi náà sọ ni. Ò sọ tó ọ̀rẹ́ mi ò sọ tó fún un àwọn ò jẹ́ kó yé pé tí ọkọ ẹni bá burú jù èèyàn máa ń kúrò níbẹ̀ ni. Alábòsí ni ṣé mi náà sọ tó. Bọ̀ sí ọ̀rẹ́ nù láyé mi. Oṣù ṣó dẹ lójú. Ṣé bí fún bí ọ̀rẹ́ wa ni fún bí ti kú ọ̀rẹ́ mi. Mo sọ fún ẹ tó. Ìdájọ́ ni ó. Ó ṣàgbọ́gbọ̀n ọmọdé olólùwọ̀n ò ní ìlú yá ẹ̀ mọ́ agbọ́ pọ̀rọ̀pọ̀rọ̀ ó lù yá ẹ̀ ọmọdé olólùwọ̀n ò ní ìlú yá ẹ̀ mọ́ agbọ́ pọ̀rọ̀pọ̀rọ̀ ó lù yá ẹ̀ méjì wọ́n ní ó tì lẹ́yìn ni àbígbà tó tì ń lójú ó fi kú fákùn bí ó fi lá lójú ó ṣàgbọ́gbọ̀n ọwọ́ àfọkú ọmọ ó fi lá lójú méjì wọ́n lọ́ọ́ mọ̀ tì lẹ́yìn ni ọwọ́ adójú tì bí odójú tó lóògùn tọ́mọ rẹ̀ wá kú lọ́sàn-án gan-an sẹ́wọ́n láàyè òrìjà ni àbí oògùn láàyè òrìṣà bájì ẹ̀ bá dà lóògùn èmi náà sọ lẹ́yìn àwọn orúkú máa dágbà òdòdó orúkú wọn àwọn ọmọ kéékèèké dáríjọ wọn pàdé akú nípe lọ́dẹ ìdìbò mẹ́kù ikú gbọ́ ikú hàn bí káté ikú máa ká pa kẹsẹ́ fèrè sókùnfà ọba kéèké ká kẹsẹ̀ ìjà bẹ́sẹ̀ dédé ikú torí ìgbà gbìràmúlẹ̀ ikú torí oró gbìràmúlẹ̀ èyí ṣe agbára tutù lẹ́pọ̀ èwo ìmọ̀tò náà pé ó ṣàgbọ́gbọ̀n bọ́mọdé bá jágbọ́n kúkú ìyá rẹ̀ náà sì jágbọ́n ṣẹṣẹ ọ̀dà lóró èmi náà ó sì dárò tèmi náà padà. ṣó dẹ̀ tán sí ṣó tán. a sọ fún ẹ títí ìfìgbà tó ná ọmọbìnrin yìí pa tójú ẹ̀rẹ̀ ti wá lẹ́sẹ̀. ẹ̀yin ọ̀rẹ́ ẹ má blame mi kò ń ṣe bí mi. ẹ̀bí ta wá ni. Mr. Olúṣẹ́sìn. Doctor. ẹ mọ reason tí mo fi ní kẹ́ jẹ́ kí n attend sí ẹni tí mo attend sí lọ́wọ́ kí n tó wá dá yín lóhùn padà. Lóòótọ́ èmi ni family doctor yín but kì í ṣe gbogbo secret náà la gbọ́dọ̀ máa open because a lè dá lé onílérò. Mo mọ̀ pé torí ẹ̀jẹ̀ yín tá a rí lò fún wọn ní last time yẹn lè fi lọ take action tẹ̀ take láti lọ ṣe testing níta. Pẹ̀lú kan tó wà níbí lóòótọ́ ẹ̀jẹ̀ tí yóò bá táwọn ọmọ yẹn. I said it! Doctor, mo ti ń suspecting kìíní. But how come? I'm so sorry. Àwọn ọmọ yẹn mi ò rò pé well mi ò lè sọ much but nǹkan tó wà níbí fi wọn pé ẹ̀jẹ̀ yín ò bára wọn. Doctor, kí lẹ́yìn tó láti insinuate because mo understand ẹ̀jẹ̀ ò bára wọn lẹ́yìn sọ as in dọ́ọ̀dà mi àtàwọn ọmọ yẹn kí ló ṣẹlẹ̀ sí gangan ṣé àwọn ọmọ mi ní àdé máa gbà lójú. ṣe rí pẹ̀lú nǹkan tí mo rí pẹ̀lú eléyìí tí àwọn ọmọ yẹn I'm sorry to say mi ò sure pé yín lè ra àwọn ọmọ yẹn. But èmi á fẹ́ kẹ́ take it easy because kò sí nǹkan tí ò níyànjú. Doctor, mo ti ń suspect nǹkan tẹ́ sọ yes mo ti ń suspect it but how come. Ẹni bínú ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa answer àwọn question tẹ́ fẹ́ máa bí èmi yẹn ẹ wò ẹ má bínú but ẹ take things easy tí irú nǹkan báyìí bá ti ń ṣẹlẹ̀ ó máa ń bà mí jẹ́. Doctor máa wọrí fún bí màtà. tó bá fẹ́ láyà rọra o máa ṣàṣìṣe àṣìṣe ń pa ni tó bá fẹ́ lọ́kọ rọra o máa ṣàṣìṣe àṣìṣe ń pa ni àṣìṣe àìmọ̀
ṣe sí mo dá májẹ̀mú fún ìwọ Ifá fún mi. Kò sẹ́ni tí ó lè ṣàṣìṣe yìí. 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 Nobody above mistakes. Nobody above mistakes. Nobody above mistakes. Àṣìṣe láti dókítà sọ fún mi pé àwọn run DNA test tọ́lá àwọn méjèèjì ń ṣọmọ mi kí ló expect àti pé ọ̀rẹ́ wa mọ̀ sí náà àbí. so ẹjọ́ pa ẹjọ́ ń kun náà ni ìwọ náà mọ̀ ń pa ẹ̀. mi mọ̀ pé ibi tó ọ̀rọ̀ máa já sí lélẹ̀. kò yẹ kó rí bí eléyìí kò yẹ kó rí bí eléyìí ṣé tákàtì wá sọ pé nǹkan tọmọbìnrin yìí ṣe gùn dáa ṣé ibi tó wáyé kó já sí lélẹ̀. so àwọn ọmọ méjèèjì ò ń ṣe títẹ. bẹ́ẹ̀ ni nǹkan wọn. bẹ́ẹ̀ ni. Dókítà, èmi náà ni mo máa bá yẹn wá. Pa lẹ́nu, pa lọ́la, tójú òun ò bá fọ́, rabaraba ni ó máa wò. She is my bosom friend. Look at her. How many years of marriage? Ewu nǹkan tọ́kọ ẹ̀ ti sọ́dà. And she cannot do without her husband. Hey, Dókítà Ejo ìṣàánú fún wa. Every day of beating is just too much. Madam, ṣé mo pé àwọn kankan wà tó lòdì sí policy wa but madam fúnra wọn mọ̀ èmi ni family doctor wọn gbogbo nǹkan tẹ́yìn sọ ìkọsílẹ̀ tí mi ò mọ̀ nípa ẹ̀ èmi náà nírò wọn ní àbúrò kò sẹ́ni tó gbàdúrà kí irú ẹ̀ máa ṣẹlẹ̀ but a máa mọ ọgbọ́n tá a máa lè dá náà ni but in another way round mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ pé tí kinní yẹn bá lọ yọ lẹ́sẹ̀ díẹ̀ ó léwu fún profession tèmi. Doctor, mi ò really ní much tí mo fẹ́ sọ torí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kò séyìí tó ṣókùnkùn sí i. Ẹ̀bẹ̀ ẹyọ kankan ni mo fẹ́ bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi save ohun mi ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí n kún kékeré ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ kí n dúró ṣe ìyàwó ọmọ mi ẹ jọ̀ọ́. Madam, Ọlọ́run máa kọ́ wa mọ̀ ṣe èmi pray kí irú ẹ̀ má wáyé mọ́ but tí irú ẹ̀ bá tún wáyé àmọ́ bá ṣe máa carry out plan wa ẹ̀yà má wọ̀rẹ́ má wọ̀rẹ́. Mo dẹ̀ ti bá wí dáadáa but ìgbà tí mo rí pé situation yẹn náà ò change pé nínà ìṣe ń bọ̀ mo tún wá receive call tó tún wá jẹ́ láti ọ̀dọ̀ ọ̀rẹ́ tó wá sọ fún mi pé nínà ìṣe bọ̀ mo dẹ̀ wá rí pé kíní yìí ò stop ni mo ṣe decide pé ká dàbí ọgbọ́n. Ẹ ló bù mí. Mo ti gbọ́ òun tó jẹ́ kí mọ́tò jábọ́. Mo ti gbọ́ jẹ́ tètè máa lọ létorí bàbá yìí. Ó ṣáà ti sọ fún mi pé kò ní lẹ́yìn àbí. Ó ṣé ọ̀rẹ́ mi, ó ṣé. Alright, ó ṣé. Ó ṣé. Sister Fumbi. Mo ti ń wà convinced pẹ̀lú gbogbo nǹkan tá à ń carry out yìí. Torí ẹ má jẹ́ kí n tàn yín. Already ọkọ yín ti mọ̀ pé òun kọ́ ló ní àwọn twins yín ẹlẹ́. Yes. Due to the ẹ̀jẹ̀ wọn tí ò jọra wọn ní first time tá tó fi ń wẹ́jà mí kiri wọn lọ ṣe test gbogbo. Ẹ̀yin
ẹ̀yin dẹ̀ tún sọ ń sìn pé ẹ nílé dá lọlé. tó ẹjọ́ ẹ ṣàánú mi ò lè dá lọlé ẹ ṣàṣàánú mi. I'm just too confused. Sorry, mo sọ fún yín last time gbogbo nǹkan tí mò ń ṣe tí ọkọ yín bá lọ gbà sódì ó lè affect èmi fúnra mi because àti sọ fọkọ yín sí pé ti kú. This is confusing. But ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ now. Mo sọ fún yín pé mo ní operation ní 2:00 and mo tún ṣe night látàná mi ò tí ì lọlé so mo máa need àti change àjọ ẹ kí n tó lè tẹ̀lé yín lọ anyway but mo ń pray kí ó má sí yọnu because explanation yẹn ó máa tún lè dé ẹ̀bọ́ òkú ṣe dá láàyè padà but mo mọ̀ pé Ọlọ́run máa kọ́ wa mọ̀ ṣe Ọlọ́run máa kọ́ wa mọ̀ ṣe. Dókítà ẹ jọ̀ọ́ sá gbogbo ọ̀nà tẹ́ bá lè gbà láti ràn mí lọ́wọ́ ní ilé dálọ́lé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. àṣírí ńlá kó wà láàrin mi àtọkọ mi tó jẹ́ pé kò gbọ́dọ̀ hàn sí ọkọ. mo ti understand and I don't need to know that mo ti understand Ọlọ́run àkọ́ àmọ́ ṣe just give me a little time lọ́jọ́ kò sàn. Actually gbogbo wa la mọ̀ pé àwọn ọmọbìnrin wa ò lè ṣe kán má fẹ́ràn but àwa ọkùnrin náà kò tọ́ sí wa ká tún máa nà wọ́n lóòótọ́ ẹ lè rí pa àdá bí ọgbọ́n still nínà yẹn náà cause a lot of damage but ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bọ̀ mo kàn ní kí n níròyìn kan fún yín bí ìyàwó yín ṣe wáyé ó ti lóyún oṣù 2 tó jẹ́ tiyín. má bínú sí mi kò ń ṣe pé ohun èmi náà láti hùwà tí mo wù kẹ́dẹ̀ máa wà wọ̀ kó tó di pé mi àti ẹ ṣègbéyàwó ni mo ti sọ fún pé mo léèyàn tí mò ń fẹ́ àmọ́ ẹni tó bá kọ́kọ́ fẹ́ mi bọ́ ẹni yẹn náà ó ń hùwà bíi pé kò serious ni mo ṣe fún òun láyè èmi náà lè mọ̀ pé mo gbóyún olóyún sínú kí wọ́n á gbé wá fọ́kọ mi kò ní jù torí Ọlọ́run má bínú sí mi. ọ̀rẹ́ ọ̀rọ̀ ló ti gbọ́ yẹn Yorùbá ń dọ́rẹ̀ sọ pé tí ẹlẹ́bi bá ti mẹ̀bi ẹlẹ́bi kò pẹ́ lórí ìkúnlẹ̀ so wàá forgive ìyàwó ẹ̀ náà nù. kí ni mo wá fẹ́ ṣe. kí ló ṣe Tamara. Daddy. Hello, sir. Kí lẹ sọ? Hello? Hello? Wàhálà wo lè lè gbà? Bá mi sọ̀rọ̀ kí ló ṣe Daddy? Wọ́n mà ní Daddy tó ti kú. Wàhálà wo tún lè lè gbà? Wàhálà wo lè lè gbà? Ẹ̀mí jẹ́ o, Ẹlẹ́dùmarè má jẹ́ ká ṣiṣẹ́ àìmọ̀ mi kó bọ́lá mi jẹ́. Tó bá fẹ́ láya, rọra o, máa ṣàṣìṣe, àṣìṣe ń pa ni. Tó bá fẹ́ lọ́kọ, rọra o, máa ṣàṣìṣe, àṣìṣe ń pa ni. Àṣìṣe àìmọ̀. Kò sẹ́ni tí ó lè ṣàṣìṣe, kò sẹ́ni tí ó lè ṣàṣìṣe, kò sẹ́ni tí ó lè ṣàṣìṣe. Kò sẹ́ni tí ó lè ṣàṣìṣe, kò sẹ́ni tí ó lè ṣàṣìṣe, kò sẹ́ni tí ó lè ṣàṣìṣe.